ẹyẹ ní ògòǹgò adigbanaku nǹkan kékeré ni bó wàá la ṣe sọ pé àìlọ́ra ògòǹgò kì í ṣẹgbẹ́ adigbanaku ẹyẹ ògòǹgò ẹ̀rí bó ṣe tóbi tó ni káwá fi wí adigbanaku irọ́ ni bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe é pa àìlọ́ra gògò yìí òní máa yọ lára igi wọ́n máa jẹ́ kéékèèké bíi kòkòrò kéékèèké báyìí ni òun náà fi máa ń pariwo pé àìlọ́ra gògò àní fi wá gbígbánákú àìlọ́ra gògò ni kìí sógòǹgò gògò kìí sógòǹgò tó bó ṣe jẹ́nu wo ní abala tọ́nà talẹ́ yìí mò ń bọ̀ bá a bá ti bi ìpolówó dé káwá kan lu abala ìwádìí ìtàn ìjìnlẹ̀ ìtàn wo là ń bá bọ̀ ìtàn Ọ̀yọ́ lébà tó dọ̀yọ́ ìlú àró Ọ̀yọ́ ìlú àró tó dìlú ìláró òní náà là á yànnàná gbogbo rẹ̀ tá a parí rẹ̀ mò ń bọ̀. ẹ kú dédé àkókò yìí jàre mo sọ̀rọ̀ nípa àyẹ̀wò ń jò ní. kájọ́rúkọ mọ́ bíbélì kọ́ níwé ẹ̀rí tó lè gbé wa dọ́run ká sọ ṣọ́ọ̀ṣì dílé kó kú dá nǹkan o ìwà bíi Ọlọ́run ló dára jù. Yọmí o Ọya o Ọya yọmí o Ọya o ìyá ọmọ ló máa ń yọmọ Ọya o Ọya yọmí o ìyá ọmọ o Ọya dolú olùpọ̀ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ olùpọ̀ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ àjàfẹ́ olùpọ̀ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ dolú olùpọ̀ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ Ọya òrí ẹkùn ọkọ̀ àṣekọ́ o Ọya mọ́ bàǹjà òun ò lówó afẹ́fẹ́ ńlẹ̀ o èmi ọ̀rẹ́ ni tí ó ràgànràgàn bí Ọya ní òde èkó kò sẹ́ni tí ó ràgànràgàn bí Ọya ló tù ú fẹ̀ Ọya ló ràgànràgàn tó renú ọ̀gán rẹ̀ ebi sí ọmọ ìyá dolú. Ọya mọ̀ jẹ́ olùkọ́ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ Ọya dolú òpèrè dákun mọ́ bàǹjà ní tèmi Ọya dolú òrìṣà mẹ́rìndínlógún lọ́ya bá lọ́dọ̀ kò so gbogbo wọn lọ́fẹ̀yìn júlé lọ. Ọya mọ̀ jẹ́ olùkọ́ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ o. Bí Ṣàngó bá ń digbá yóò sì mọ̀ dà wo bí Ṣàngó dìgbò kó Ọya di sàásùn ẹ̀ bá jẹ́ àjọyà fún Ṣàngó nílé ara bá ń bí tó bá lè dà kọ́dà fún Ọya dòlú. Ọya mọ̀ jẹ́ olùkọ́ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ olùkọ́ mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́. Ọya nìyá àwọn olórogún o olóhùn náà ní lọ́ba kan Ọya dolú òpèrè ọ̀gá ọmọ ayọ́lẹ̀ yóò yá. Ọya mọ̀ jẹ́ o. Àìgbé ọ̀gán ń bẹ ní òde èkó àṣàbí ọ̀gán níbẹ̀ lóde èkó àríkí ọ̀gán níbẹ̀ lóde èkó àjàgbé ọ̀gán níbẹ̀ lóde èkó àìkànní ọ̀gán níbẹ̀ lóde èkó ọ̀rá ilé mi òpèrè àjàdọ̀ ìgbà kọlápọ̀ Ọya mọ̀ jẹ́ nípò mọ̀ jẹ́ Ọya mọ̀ jẹ́ èmi wọ́n jẹ́ akọni ìgbà níletò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá pẹ̀lú Fágbọ́rẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́
níléeṣẹ́ Tùngbá FM. Ìtàn wo la bá bọ̀, níbo la ti ń bọ̀, níbo la dé o. Ìtàn Ọ̀yọ́ Lébà. Ọ̀yọ́ Lébà tó dọ̀yọ́ ìlú Àró. Ọ̀yọ́ ìlú Àró tó dìlú Ìláró. Mo fẹ́ sọ nǹkan kan fún yín o. Màá parí ìtàn Ọ̀yọ́ Lébà lénìí. Ṣùgbọ́n ẹ kú ojú lọ́nà ìtàn ńlá yìí. Ìtàn akọni Ògèdèǹgbé agbógungbòrò àti pọnpọnpọn lójú ogun. Ògèdèǹgbé agbógungbòrò àti pọnpọnpọn lójú ogun. Ẹ kú ojú lọ́nà o lọ́sẹ̀ tó ń bọ̀ fún ìtàn Ògèdèǹgbé. Ìtàn Ọ̀yọ́ Lébà á parí rẹ̀ àfẹnu rẹ̀ sọlẹ̀ lénìí. Mò ń bọ̀ ẹja polówó mò ń bọ̀. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ẹ̀yin ọmọ Yorùbá. Ọya yọmí yọmí o ọya o ọya yọmí yọmí o ọya o ìyá ọmọ lọ́mọ yọmọ ọya o ọya yọmí yọmí o ìyá ọmọ o. Ọya dolú olùpọ̀ mọ̀ jẹ́ ọya mọ̀ jẹ́ olùpọ̀ mọ̀ jẹ́ ọya mọ̀ jẹ́ olùpọ̀ mọ̀ jẹ́ ọya mọ̀ jẹ́ dolú olùpọ̀ mọ̀ jẹ́ ọya mọ̀ jẹ́ ọya òrí ẹkùn ọkọ̀ àṣekọ́ o. Ọya mọ́ bàǹjà òun ò lówó afẹ́fẹ́ ńlẹ̀ o. Èmi ọ̀rẹ́ ni tí ó ràgànràgàn bí ọya ní òde èkó. Kò sẹ́ni tí ó ràgànràgàn bí ọya ló tù ú fẹ̀. Ọya lọ ràgànràgàn tó renú ọ̀gán rẹ̀ ebi sí ọmọ ìyá dolú. Ọya mọ̀ jẹ́ olùpọ̀ mọ̀ jẹ́ ọya mọ̀ jẹ́ ọya dolú òpèrè. Dákun mọ́ bàǹjà ní tèmi ọya dolú. Òrìṣà mẹ́rìndínlógún lọ́ya bá lọ́dọ̀ kò so gbogbo wọn lọ́fẹ̀yìn júlé lọ. Ọya mọ̀ jẹ́ olùpọ̀ mọ̀ jẹ́ ọya mọ̀ jẹ́ o. Bí Ṣàngó bá ń digbá yóò sì mọ̀ dà owó. Bí Ṣàngó dìgbò kó yá di sàásùn. Ẹ bá jẹ́ àjọyà fún Ṣàngó. Nílé ara bá ń bí tó bá lè dà kọ́dà fún Ọya Dolú. Ìjọba yìí kú iṣẹ́ ọpọlọ. Àrùn kò níyà ṣe àwọn aráàlẹ̀ àgbẹ̀ o. Torí kò bàjẹ́ lórí Olúgbò, kò bàjẹ́ lórí Àrẹ̀sà, ìtàn Yorùbá. Akọni ìgbàanì ètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá. Mo wí lọ́sẹ̀ tó lọ o. Mo ṣàlàyé fún yín lọ́sẹ̀ tó lọ. Mo sọ ọ̀rọ̀ Ògún fún mi nírè. Mo yànnàná rẹ̀ fún yín lọ́sẹ̀ tó lọ. Mo jẹ́ kó yé yín bí Ògún fún mi nírè ṣe jẹ́. Mo sọ̀rọ̀ Àdó. Mo sọ̀rọ̀ ẹni tí wọ́n ń pè ní Adéèká Olúkọ́gbọ̀n. Mo sọ̀rọ̀ ẹ̀ lọ́sẹ̀ tó lọ. Mo wá sọ̀rọ̀ Asáde Agùnlóyè bó ṣe dojú ọ̀rọ̀ rú. Mo sọ̀rọ̀ Sódẹkẹ́ o. Mo jẹ́ kó yé yín bó ṣe jẹ́ pé àwọn ọmọ tí Sódẹkẹ́ fi jọba láyé ẹ̀gbọ̀n ni wọ́n ń jọba lọ́yọ̀ọ́ ìlú Àródèní. Mo wí pé ìdílé Oníyìíròkó ọmọ Ọ̀rànmíyàn wọ́n bẹ lọ́yọ̀ọ́ ìlú Àródèní o. Mo sọ fún yín o. Mo sọ fún yín lọ́sẹ̀ tó lọ. Ẹ káàbọ̀ padà sí abala kẹsàn-án ìtàn Ọ̀yọ́ Lébà.
Ọ̀yọ́ Ọlẹ́bà tó dọ̀yọ́ ìlú Àró, Ọ̀yọ́ ìlú Àró tó dìlú Ìláró. Mò ń bọ̀. Àrùn tó níyàn ṣe àwọn ọlọ́lẹ̀ àgbẹ̀ ó torí kò bàjẹ́ lórí Olúgbò, kò bàjẹ́ lórí Àrẹ̀sà. Mo sọ̀rọ̀ ọmọ ọlọ́dún ta o wọ́n ń jẹ ní Ọ̀yọ́ Ọlẹ́bà. Abíọ́dún Adégòólú ọmọ Ẹgẹmọ tí wọ́n ń pè ní Odù ní Ọ̀yọ́ Ọlẹ́bà. Abíọ́dún Adégòólú yìí òun ló kọ́kọ́ dé Òkè Olú nílùú Ìgbòho. Abíọ́dún Adégòólú yìí òun náà ló jẹ ọba òun ló jẹ ọba nílùú Ọ̀yọ́ o. Òun ló jọba nílùú Ọ̀yọ́ lẹ́yìn ọba Aláàfin Agbólúajé. Lẹ́yìn Aláàfin Agbólúajé òun ló jẹ́ o. Mo wí fún yín o. Abíọ́dún Adégòólú yìí òun ló wá bí Àtìbà. Àtìbà ló sọ Àgọ́dọ̀yọ́ lẹ́nìí. Báwo ló ṣe wá jẹ́? Ẹ gbọ́ wìnrìnwìnrìn. Abíọ́dún Adégòólú òun ló bí Àtìbà tó sọ Àgọ́dọ̀yọ́ Aláàfin lẹ́nìí. Abíọ́dún Adégòólú yìí ó fẹ́ obìnrin kan. Obìnrin ọ̀hún ló bí Àtìbà fún Abíọ́dún Adégòólú. Àtìbà nìkan ní obìnrin ìbú fún Abíọ́dún Adégòólú. Àtìbà nìkan ní. Abíọ́dún Adégòólú òun ló bí ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Àgbọ̀nyín. Àgbọ̀nyín ló wá fẹ́ Olúkùóyè ọmọ ọba Ṣọ̀rún Yámbá. Òun náà wá bí ẹnìkan tí wọ́n ń pè ní Olúyọ̀lé. Bẹ́ẹ̀ ni òun náà bí ẹnìkan tí wọ́n ń pè ní Olúyọ̀lé. Ṣé ẹ wá rí Olúyọ̀lé yìí àti Àtìbà wọ́n ti múra wọn torí pé alágbára àwọn méjèèjì wọ́n wá sọra wọn di ọ̀rẹ́. Ẹnìkan wá ń bẹ láàrin wọn torọ́ ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n láyé ẹ̀gbọ́n òun. Mo sọ nínú ìtàn kún mi ṣùgbọ́n kò sí bá ṣe sọ ìtàn àgọ́ Ọ̀já tá à ní sọ tá à ń sọ yìí. Mo sọ nínú ìtàn kún mi nìkẹta àwọn ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n. Kún mi àjọ mo wí fún yín pé kún mi babaláwo ni ó gbọ́fá ó tún jẹ́ babamọ́gbà. Babamọ́gbà ní kún mi oníṣàngó ni. Abíọ́dún Adégòólú òun ló bí Àtìbà òun náà ló bí Àgbọ̀nyín ṣùgbọ́n Àtìbà nìkan ló bí fún Abíọ́dún Adégòólú. Ó wá ń pe ọkùnrin kan ní Ọ̀já. Ọ̀já yìí òun ni ìran Álímì tó gbàlú Ìlọrin. Ó ní ìran Álímì tó gbàlú Ìlọrin. Ibìkan tí wọ́n pè ní Àgọ́ lẹ́nìí. Oníyìíròkun ló tẹ̀lú Àgọ́dọ̀ o. Oníyìíròkun tó tẹ Ọ̀yọ́ Ọlẹ́bàdó ló tẹ̀lú Àgọ́dọ̀. Ìlú Àgọ́ tá ń wí yìí. Ìlú Àgọ́ yìí ibẹ̀ ni Oníyìíròkun ti máa fi ṣẹlẹ̀. Bóyá wọ́n bá ń lọ síbi ibùsọ̀ rẹ̀ ibi títí ń sọ̀rọ̀ ajé torí pé jagunjagun oníṣòwò tún ni. Ṣùgbọ́n Àgọ́ yìí ni máa dúró sí o. Bẹ́ẹ̀ bá dé ìlú Àgọ́ yìí lẹ́nìí ẹ̀rí Gúdúgbà Ìjàbàtà ó ń bẹ nílùú Àgọ́ yìí o. Bẹ́ẹ̀ bá dé Ọ̀yọ́ Ọlẹ́bà náà lẹ́nìí Ọ̀yọ́ Ọlẹ́bà tó dọ̀yọ́ ìlú Àró Ọ̀yọ́ ìlú Àró tó dìlú Ìláró ẹ̀rí Gúdúgbà Ìjàbàtà náà ń bẹ. Gbogbo orúkọ tí ń bẹ nílùú Àgọ́ òun náà ní bẹ lọ́yọ́ ìlú Àró o. Oníyìíròkun ó pẹ́ títí ó wàjà ṣùgbọ́n ọkùnrin kan tí wọ́n ń pè ní Ọ̀já
ìran àwọn álímì tó gbàlú Ìlọrin òun ló wá sọ́jà ó ń gbowó wá sí àgọ́ ẹnu mi àgò òun ló wá ságọ́ nígbà ó dàgọ́ ọdẹ ló kọ́kọ́ fi ṣe ilé tó kọ́kọ́ fi bẹ̀ kó wọ́n máa ṣe ọ̀já ń ṣọdẹ lágọ̀ọ́ o ńgbà ó yá ọ̀já pàlú àgọ́ ọ wá ń pe ẹnìkan ní Ògúngbìlì Àárínọlá torí pé Àtìbà náà ti dára Ìlọrin Àtìbá pẹ́ nílọrin o tó ṣe nígbà tí ọ̀rọ̀ Aláàfin Àwọlẹ̀ ti ṣẹlẹ̀ àti Àfọ̀njá gbogbo nǹkan ti dojúrú lẹ̀ Yorùbá kò sí ẹni rè gbogbo wa ti dọ̀lẹ́ Ìlọrin o àti gbogbo àwọn Oníkòyí Adégún Baálẹ̀ Àpòmù gbogbo wọn pátápátá ti dọ̀rẹ́ Ìlọrin torí rẹ̀ wọ́n máa ń bú pé Àfọ̀njá wọn máa bá Àfọ̀njá bẹ́ẹ̀ bá fẹ́ ìtàn Àfọ̀njá gangan ń bọ̀ bóyá Àfọ̀njá ló burú ni àbáwọ̀ èèyàn tó rọ̀gbà tí Àfọ̀njá mọ̀ níbo tí ẹ̀ ní èpè ti wọ́ wá nínú ìtàn Àfọ̀njá wọ́n máa ní èpè Àwọlẹ̀ ní jàrán Yorùbá ṣé lóòótọ́ lè pè Àwọlẹ̀ ní jàrán Yorùbá lóòótọ́ níbi lè pè é ti wọ́ wá gangan ìtàn Àfọ̀njá náà tó ń bọ̀ ìtàn Àfọ̀njá ń bọ̀ tó Àtìbá di ọ̀rẹ́ Ìlọrin ní ń gbé o mọ̀ ṣe wọn ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n Àtìbá ò tí ì mọ̀ wípé Ọ̀já ibi tó ń pè ní àgọ́ yìí ẹni tó bí bàbá òun ló tẹ̀lú àgọ́dó àrọ́mọdọ́mọ bàbá òun ló tẹ̀lú àgọ́dó wọ́n wá ń pe ẹnìkan ní Ògúngbìlì Àárínọlá òun ni Àtìbá máa wá ń bá nílùú àgọ́ Ọ̀já ni wọ́n ń pe àgọ́ yìí torí pé Ọ̀já ló gba bẹ̀ Ògúngbìlì Àárínọlá ni Àtìbá máa wá ń bá o ṣẹ́ẹ̀sì mọ̀ pé Ọ̀já mùsùlùmí ni Àtìbá náà ó ti di mùsùlùmí àwọn amúra wọn lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n wọ́n ń pe ẹnìkan ní Aláàfin Olúewu Aláàfin tó jẹ lọ́yọ̀ọ́nù Aláàfin Olúewu Aláàfin tó jẹ lọ́yọ̀ọ́nù lẹ́yìn Aláàfin Adéwùsì Májèótú Aláàfin Olúewu ló jẹ àkọ́kọ́ Aláàfin Olúewu yìí mo wí mo sọ nínú ìtàn kún mi òun ni ẹnìkan tí wọ́n ń pè ní Emir Sita ó ní kí Aláàfin Olúewu wá kí òun nílùú Ìlọrin mò ń bọ̀. Yorùbá ò ní parun àwọn ọlọ́lẹ̀ ajá ojúṣe gbogbo akọni tó ti lọ ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀ Odùduwà o Ọ̀rànmíyàn o Ọ̀ràngún ilé lọ. Ọya yọmí yọmí o ọya o ọya yọmí yọmí o ọya o ìyá ọmọ ló máa yọ ọmọ ọya o ọya yọmí yọmí o ìyá ọmọ o ọya dolú olùpọ̀ mọ̀ jẹ ọya mọ̀ jẹ olùpọ̀ mọ̀ jẹ ọya mọ̀ jẹ àjàfẹ́ olùpọ̀ mọ̀ jẹ ọya mọ̀ jẹ ọya dolú olùpọ̀ mọ̀ jẹ ọya mọ̀ jẹ ọya òrí ẹkùn ọkọ̀ àṣekọ́ o ọya mọ́ bàǹjà òun ò lówó afẹ́fẹ́ ńlẹ̀ o èmi ọ̀rẹ́ ni tí ó ràgànràgàn bí ọya ní òde èkó kò sẹ́ni tí ó ràgànràgàn bí ọya ló tù ú fẹ̀ ọya lọ́ ràgànràgàn tó renú ọ̀gán rẹ̀ ebi sí ọmọ ìyá dolú.
ìgbàanì lè aláwòdé ọ̀pẹ̀ awọ̀lú bẹ́ẹ̀ bá dé abúlé ìjókòó adífábí ẹni wẹjú ni o adífágbógún ọ̀kẹ́ àsùnrẹ̀ ìgbẹ́gbàájì òjì kùtùkùtù gbọ́pá fáàmù ṣòwò àwòrè wájú Olódùmarè ọ̀sẹ̀ tí ń sẹ́bi orí kọfí fọmọ ará ayé gbogbo ẹni tó bá fẹ́ tó tẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ayé yín kò tako láyé tó Àtìbà ó mọ̀ látọ̀dọ̀ ẹni tí wọ́n ń pè ní Ògúngbílé àárín ọlá aláhùn ló tẹ̀lú àgọ́dó Àtìbà wá ṣe kí ni ó wá tẹ̀dó sílùú àgọ́ ó wá lọ rèé tẹ̀dó sílùú àgọ́ Aláàfin Olúewu nígbàtí ó tàkókò kan Emir Sítà ní kí Aláàfin Olúewu ó ní kó wá kíhun nílùú Ìlọrin Aláàfin Olúewu ránṣẹ́ gbogbo àwọn Ọ̀yọ́mèsì ṣùgbọ́n wọ́n dalẹ̀ Aláàfin o ibi ogun àkọ́kọ́ bẹ̀rẹ̀ nù Àtìbà múra ogun àti Ògúngbílé àárín ọlá ọ̀já náà ó lóun fẹ́ ti àwọn Aláàfin lẹ́yìn láì mọ̀ pé irọ́ ní pa nígbà tó dójú ogun ó fẹ́ gbàbọ̀dè ṣùgbọ́n ó fi kú ṣèfàjẹ́ o nígbà tí wọ́n ń jagun yìí Àtìbà fẹ́ bógun lọ ọmọ Elédùwẹ̀ bógun lọ́nú ogun yìí wọ́n jagun àkọ́kọ́ yìí wọ́n ṣẹ́gun o ńgbà jagun àkọ́kọ́ tí wọ́n ṣẹ́gun Elédùwẹ̀ ní ẹ̀ tí ìṣẹ́gun ó dìgbà tá a bá parí tá a bá jàjà tá a ṣẹ́gun tán tá a gbàlú Ìlọrin padà wọ́n tún gbé ogun ẹlẹ́ẹ̀kejì ni wọ́n jàjàjà tí ẹni tí ó pe ẹnìkan ní Elédùwẹ̀ ọba àwọn Bàrùbá ni o ọwọ́ ń pe wọn ẹnìkan ní Ọláìwọlá Tìmí ọba ìlú Ẹdẹ oléyìí ń sara ń bọ̀ kìtàkìtàkìtà àwọn ọmọ egun ọmọ ẹlẹ́yìn ogun Elédùwẹ̀ ń sọ wípé eléyìí ẹ̀ríkù rẹ̀ bó ṣe yọ gbogbo ìsákọ́lẹ̀ tó yẹ kó gbọ́ fún kábíyèsí ó ti fẹ́ẹ̀ jẹ́ tán bí ogun bá tán àáfàbọ̀ sórí wọn eléyìí ni gbogbo wọn gbọ́ Àtìbà Ìbà Olúyọ̀lé àti Kúnmi wọ́n pera wọn jọ pé tó yìí ni wípé gbogbo wa náà la ní ṣùgbọ́n bá a bá wá parí ogun yìí wọ́n wá fàbọ̀ fún gbogbo wa ni ẹ má jẹ́ ká jagun yìí ogun yìí òun ni wọ́n jàjàjà fún odidi oṣù wọ́n fi odidi oṣù bíi mẹ́wàá pínlẹ̀ ogun yìí ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọn ò rógun kankan jà Ìbà Olúyọ̀lé ti ń jagun lọ ẹ̀tù nìkan ni wọ́n fọ́ndà sáwọn Ìlọrin wọn ò fi àyà sínú rẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ní àwọn ológun jà àwọn fẹ́ fà àwọn baba ńlá àwọn láwọn Fúlàní lọ́wọ́ ni ẹ wo bí ọmọ Yorùbá ti ń dalẹ̀ ara wọn ibi ọ̀dàlẹ̀ dẹ́rẹ̀ wọ́n jagun títí tí wọn ò rógun ìjà àwọn Fúlàní káwọn mọ́dò ibi wọ́n pa Aláàfin Olúewu sí rèé o ìyìn tó jẹ́ kí Ọ̀yọ́lé tú rèé Ọ̀yọ́lé tú pátápátá ńgbà Aláàfin Olúewu wá kú látòrí Aláàfin Olúewu òun ni ogun jíjà ọba ti dópin o wọ́n wá wẹ́n tí wọ́n fi jọba wọn ò rí wọ́n ránṣẹ́ sí Àtìbà ṣé Àtìbà àgọ́ Ọ̀já l'Àtìbà ń gbé Àtìbà wá pe àwọn Ìbà Olúyọ̀lé àti Kúnmi pé oyè kan ń bọ̀ wá bá mi Aláàfin oyè bàbá ńlá mi ni ọ̀rẹ́ sì ni wá ṣùgbọ́n bóyè yìí bá dé tán wọ́n fi ẹ̀yin náà wọ́n fi yín joyè tájọ máa ṣe Àtìbà wá sọ fún Kúnmi àti Ìbà Olúyọ̀lé ó ní irú oyè wo ni wọ́n fẹ́ Kúnmi ní tí oyè yìí bá dé tí Àtìbà bá jà Láàfin tán
kó fi oyè kan bẹ́lẹ̀ Yorùbá wọ́n ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ọ̀hún gan ló ń fẹ́ tínú òun ó dùn sí ìwọ ọba Olúyọ̀lé ńkọ́ ó ní Basọ̀run ni Olúyọ̀lé ó ní Ìbásọ̀run Ìbásọ̀run olórí ogun ibi wọ́n fọ̀rọ̀ kò sínú àwọn ọ̀rẹ́ mẹ́ta nígbà Àtìbá joyè yìí tán o Àtìbá jẹ oyè yìí tán ó ń bọ̀. àwọn ọlọ́lẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀ Odùduwà ọ̀rọ̀ níyàn. Àtìbà ló sọ àgọ́dọ̀yọ Aláàfin títí dèní Àtìbá jẹ Aláàfin tán sílùú Àgọ́ ó wá pe àwọn Kúnmí àti Ba Olúyọ̀lé látòrí Kúnmí àti Ba Olúyọ̀lé ìpàdé tí wọ́n jọ ṣe lọ́jọ́ ọjọ́ ọ̀hún wọ́n pín gbogbo nǹkan fúnra wọn Àtìbá wá ṣe ló fi pé látòní lọ ìrandíran Aláàfin àti àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò gbọ́dọ̀ lọ sí ojú ogun mọ́ wọn ò gbọ́dọ̀ lo ogun mọ́ Àtìbá ló ṣe òfin o láyé ìgbà ọ̀hún tó tí ò jẹ́ káwọn ọba lọ sí ogun mọ́ títí di ọjọ́ òní o Àtìbá lògbàlògbà títí tí ní Ọ̀yọ́ Aláàfin ó lògbàlògbà títí o ìgbà tó yá Àtìbá wọ àjà Àtìbá wàjà Aláàfin Àtìbá wàjà Adélù ọmọ Àtìbá jẹ lọ́yọ̀ Aláàfin Adélù ọmọ Àtìbá jẹ lọ́yọ̀ Aláàfin o Adélù ọmọ Àtìbá jẹ lọ́yọ̀ Aláàfin Adélù ló wá bí Adéyẹmí kínní Adéyẹmí kínní òun ló bí Láwàní Agogo Ọjà ọba tó kọ́kọ́ lé tí wọ́n wé Láwàní fún nílùú Ìlọrin nu Ọládìgbòlù ó jẹ lẹ́yìn Láwàní Ládìgbòlù àkọ́kọ́ Adéyẹmí kejì jẹ o Gbádégẹṣin Ọládìgbòlù tún jẹ lẹ́yìn Adéyẹmí kejì kó tó wá kan bàbá mi Àtàndá Adéyẹmí Aláàfin tọ̀yọ́ ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ àkóbálé ọmọ àdábọ̀ òde tó jẹ títí dèní o ní Ọ̀yọ́ Aláàfin
Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ àgọ́ ọ̀já àgọ́dọ̀yọ́ tó di Ọ̀yọ́ Aláàfin lẹ́nìí tó bàbá mi Àtàndá àrọ́mọdọ́mọ ọmọ wọn ní Ìrókùn òun ni ó jẹ́ lọ́yọ́ Aláàfin lẹ́nìí òun ló sọ àgọ́dọ̀yọ́ Aláàfin lẹ́nìí àrọ́mọdọ́mọ ní Ìrókùn ni ẹ rántí wípé Oníyìrókùn òun ló bí Ẹgẹmọ àti Ọlábàjẹ́ ló bí Odù Abíọ́dún ló wá bí Àtìbà ló sọ àgọ́dọ̀yọ́ Aláàfin lẹ́nìí o mò ń bọ̀ bàbá ti ibi ìròyìn dé. ọba jẹ́ lórí àrẹ̀sà ìtàn Yorùbá òní ìfagbọ́rẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ààrẹ onítàn àpìtàn báyìí kú iṣẹ́ ọpọlọ ikú kò ní ọ̀pá àrùn kò ní ọ̀ṣẹ́ àwọn arálẹ̀ àgbẹ̀ ó torí kò bàjẹ́ lórí Olúgbò kò bàjẹ́ lórí àrẹ̀sà ìtàn Yorùbá òní parun àwọn arálẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀ Odùduwà ó Ọ̀rànmíyàn ó Ọ̀ràngún Ìléra alára tó ní lára ajérò tó ní jérò. gbogbo ẹ̀ ló Tùngbà ní Tùngbà FM 100.9 ó kálé kákó ọmọ alájẹ ni wá Tùngbà tí ò lábùlà ọ̀dọ̀ wa lẹ́ ò ti gbọ́. ẹtẹ́tí ẹgbọ́n ìró. ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ. ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́rí ọmọ. àlọ́ wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ. eégún àárọ̀ ọ̀run kìkì eégún lára gọ́ọ̀gbọ́lẹ̀ ìgbà táwọn bàbá bá mẹ́gún bọ̀ láti ìgbàlẹ̀ ń wà ní gbogbo ọmọ mọ̀ríwó jẹ́ mi ní ìwò gbíngbín ẹrù owó ọmọláàrin abẹ nígbà tí wọ́n rán nìran wo ni eégún bẹ́ẹ̀lì ara àdì àpọ̀ eégún bẹ́ẹ̀lì ara abẹ́ ètò n ò lè ṣe kí n mọ̀ pé bàbá wù mí mo lè pé eégún méje eégún onígunnu ní tàwọn àánú mi ọmọ tápà alẹ́ òpè lálẹ́ lu ọ̀yànú mi ọmọ tápà àti fáwọn ṣèlú eégún onígà ẹlẹ́dẹ́ lójú rẹ̀ rí bí àwọn ọlọ́mọge wà tún lójú tó ti rí gẹ̀lẹ́dẹ́ o wà lójú tó ti rí gẹ̀lẹ́dẹ́ ti dé òpin ìran eégún ẹ̀yọ sóò náà ní tèkó ọ̀pá bàtà náà wọ́n mú dání eégún sọ̀ǹgbẹ́tọ́ ló ní ti kókó eégún alágàngán lówó lẹ́wà arẹ́wẹ̀yọ̀ ọmọ làbákẹ́ o eégún láyẹ̀wú iná ní tàwọn ọdẹ eégún apidán ní ti bàbá mi tó bí lọ́mọ eléyìí ò ní jólógùn dasọ fúnjó. wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ
lè máa wéégún gbogbo ẹ ò lè wo tiwa o. ẹ lè máa wéégún gbogbo ẹ ò lè wo tiwa. torí béégún bá ṣubú o ìyá mọ̀dẹ̀ ní ó gbé. àní béégún bá ṣubú o ìyá mọ̀dẹ̀ ní ó gbé. ẹ lè máa wéégún gbogbo ẹ ò lè wo tiwa. ẹ yá bá mi yìn yá gan ẹ bá mi o. ẹ bá mi yìn yá gan ẹ bá mi. gbogbo ọ̀jẹ̀ tó wà lókè yìí ẹ bá mi yìn yá gan. ẹ bá mi yìn yá gan ẹ bá mi. Kú iṣẹ́ ọpọlọ, ikú kan ò ní yọ pa, àrùn kan ò ní yọ ṣe. Àwọn ọlọ́lẹ̀ á pè ọ́ o, torí kò bàjẹ́ lórí Olúgbò, kò bàjẹ́ lórí Àrẹ̀sà. Ìtàn Yorùbá ò ní parun, àwọn ọlọ́lẹ̀ á jẹ́ ojúṣe. Gbogbo akọni tó ti lọ, ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀. Odùduwà o, Ọ̀rànmíyàn o, Ọ̀ràngún Ìléra, Alára tó ní lára, Ajérò tó ní jérò, Olúbọ̀ adé òrò Olúwo, ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún, Ọ̀rúnmìlà o, Ọbàtálá o, Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀, Ògúnlákàyé sí mọ́lẹ̀, Olúkòso Àrẹ̀kújayé, Iyemọja Ọya Orírì, Ìtẹ̀dó ìlú ilẹ̀ Yorùbá, gbogbo akọni tó ti lọ, gbogbo orí ládéládé, gbogbo orí lóyèlóyè, ẹ̀kúnrẹ́ o, ẹ̀pọ̀tẹ̀rẹ́ o, ọba ń bínú ara wọn, àwọn ìjòyè ń fọ̀tẹ̀ sọ̀rọ̀, ilẹ̀ dídà lọ kọrin kése, ọ̀dàlẹ̀ gbálẹ̀ kú, ẹni gbálẹ̀. Akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá. Ìtọ̀yọ́ lébà Ọ̀yọ́ lébà tó dọ̀yọ́ ìlú Àró, Ọ̀yọ́ ìlú Àró tó dìlú Ìláró, ìtàn rẹ̀ láfẹnu gbólẹ̀ ń o. Ibi a parí ìtàn rẹ̀ sínú lálẹ́ yìí. Mo wí fún yín pé ẹ kú ojú lọ́nà. Ìtàn ńlá, ìtàn akọni Ògèdèǹgbé, ìtàn akọni Ògèdèǹgbé. Ìtẹ́ ẹ̀gbọ́n lóyìn tògèdèǹgbé, torí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń rò pé Ògèdèǹgbé ọmọ Iléṣà ni, pé Iléṣà gangan ni wọ́n bí sí. Ẹ̀gbọ́n wìrìwìn lóyìn tògèdèǹgbé o. Ẹkún tí mo Fágbọ́rí ọ̀tẹlẹ̀múyẹ́ àti iléeṣẹ́ Tùǹgbá, èmi a máa tú iṣu désàlẹ̀ kòkò. Lásìkò ìgbà wo ni wọ́n bí Ògèdèǹgbé? Kí ni ń ṣẹlẹ̀ lásìkò ìgbà tán bí Ògèdèǹgbé? Irú àsọtẹ́lẹ̀ olúńbẹ lórí Ògèdèǹgbé. Ọba àwọn gangan ló fi ẹ̀mí ara rẹ̀ tó fi jì fún Ògèdèǹgbé nílùú Iléṣà. Ṣé àwọn fámílì Ògèdèǹgbé yìí, ṣé àwọn tiẹ̀ ní kọ́kọ́ ń bẹ Iléṣà ni àbáwọn Iléṣà bá wọn ń bẹ̀? Ìtẹ́ ẹ̀gbọ́ lórí ìtò Ògèdèǹgbé ẹ mọ̀ gbọ́ lẹ́nu Fágbọ́rí ọ̀tẹlẹ̀múyẹ́. Ó dáa, ẹ jẹ́ ká di lọ́sẹ̀ tó jẹ́ ó di lọ́sẹ̀ tó ń bọ̀. Oníléeṣẹ́ ńláńlá, gbogbo ẹ̀yin olókoòwò, à ń gbádùn yín nìkan kọ́ o. À ń gbádùn yín ẹ bá fẹ́ kí ẹ̀mí ètò yìí ó gùn. Torí pé bá a ṣe ń káàkiri, tá à ń ṣèwádìí ìtàn kiri káàkiri, mo kí yín o. Nílùú Ìjàyè kún mi, mo kí ọba Ṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn, ọ̀tẹlẹ̀múyẹ́ mo dé bá wọn lálejò ní ọjọ́ Sunday. Mo kí yín o, bàbá náà dá bàbá dáadáa ni o. Ẹgbò ẹ̀tọ́ lórí àpèrè yín o. Ẹgbò ẹ̀tọ́. Mo kí yín dáadáa nílùú Ìjàyè. Ibi tí kún mi gbé Ìjàyè kún mi kìí ṣe Ìjàyè Abẹ́òkúta.
mo wá kí àwọn ìdílé Lísàbí àwọn ìdílé Lísàbí náà tó ń bẹ nílùú Ìjàyè wọ́n ń bẹ nílùú Abẹ́òkúta mo kí ẹ̀yin ìdílé Ẹfúnṣetán o tẹ́ gba Ifágbọ́rí Ọ̀tẹlẹ̀múyẹ́ lálejò mo kí ẹ̀yin ìdílé Ẹfúnréyè Tinubu tẹ́ gba Ifágbọ́rí Ọ̀tẹlẹ̀múyẹ́ lálejò ẹ fọkàn yín balẹ̀ dúdú lọ́sọ̀ọ́sọ tó ìtàn Ọ̀yọ́ lébà Ọ̀yọ́ kejì nu o Ọ̀yọ́ lébà ní Ọ̀yọ́ kejì tí wọ́n bá sọ pé Ọ̀yọ́ ìlú àró Ọ̀yọ́ ìlú àró ìlú ìláró ni wọ́n ń sọ o ìlú ìláró lọ̀yọ́ ìlú àró Ọ̀yọ́ kóró Ọ̀yọ́ ìlú àró Ọ̀yọ́ gbòó àti Ọ̀yọ́ àgọ́ ọ̀já Ọ̀yọ́ mẹ́rin tó wà nù yàtọ̀ sí Ọ̀yọ́ èyí tí wọ́n lọ rèé tẹ̀dó nílẹ̀ Amẹ́ríkà South Carolina Ọ̀yọ́ tún yí bó ṣe jẹ́nu o ibi tí ìtàn Ọ̀yọ́ lébà parí sínú yóò ṣeé ṣe fún wa mọ̀ ń bọ̀. (08113 05 1009) 08113 05 1009 08113 05 1009 0805613 1009 0805613 1009 0805613 1009. Hello, ẹni àkọ́kọ́. ẹ pè sórí nọ́mbà yìí o tẹ́lẹ̀ yìí ò bá lọ ẹ pè sórí nọ́mbà ẹ̀tẹ̀ yìí
080 22 1400 0808 22 1400 0808 22 1400. Hello. Ẹ kú ètò. Ọlọ́run ló tó o. Orúkọ mi ni sísá kí omi. Simple látàlí mọ̀ sọ́. Láti àdìmọ̀ ọ̀ṣọ́. Bẹ́ẹ̀ àkọ́jà ó gbà. Ọlọ́run á pèsè àwọn olùgbọ̀wọ́ béèrè wá o. Àṣẹ Olódùmarè. Láìpẹ́ láì jìnà. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Àbá yín bọ̀ sà. Ṣé àdúpẹ́ o. Hello. Hello. Aládé ló ládé, ẹlẹ́rú ló lẹ́rú, ẹni lẹ́rú ló lẹ́rú. Ìfọ̀gbọ̀rẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́, ààrẹ oníkan àpìtàn báyìí. Hello. Iṣẹ́ ọpọlọ. Hello, ẹ kú alẹ́ o. Hello, ẹ kú ò níbi rédíò yín. Hello, ẹ kú alẹ́. Hello. Hello, ẹ kú alẹ́ o. Ẹ tó wá pè padà. Ilẹ̀ rẹ̀ Odùduwà o, ọ̀rọ̀ níyà o, ọ̀rọ̀ gún ilé wa, alára tó ní lára, àjẹrò tó ní jẹrò, olúbọ̀ adé òrò olúwo, ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún, Ọ̀rúnmìlà o, Ọbàtálá o, Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀, Ògúnlákàyè. Hello. Tó ti lọ, gbogbo orí ládéládé, gbogbo orí lóyèlóyè, ewúrẹ́ o, ẹkùn tẹ̀rẹ́. Hello. Hello, ẹ kú alẹ́ o. Ẹ kú alẹ́. Láti bo Òjòdú bẹ́gà ń gbọ́ yín. Mo fẹ́ kẹ́ bá wa kọ ìtàn ìlérò ní bàbá. Ìtàn ìlérò. Yes. Ọ̀dà ẹ máa bá wa bọ̀. Lẹ́yìn kọ́lọ̀ lẹ́yìn òkè o. Ọ̀dà àti gbọ́. Okay. Aládé ló ládé, ẹlẹ́rú ló lẹ́rú, ẹni lẹ́rú ló lẹ́rú. Ìfọ̀gbọ̀rẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́, ààrẹ oníkan àpìtàn báyìí. Kú iṣẹ́ ọpọlọ, ikú kò ní apá. Ẹ kú alẹ́ o. Ọlọ́run ló tó. Ẹ̀bá wa tó dárí gidi àkókò. Ìtàn Àrígídí Àkókò. Ọ̀dà ìfọkàn yín balẹ̀ máa bá wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ìtàn Àrígídí Àkókò ń bọ̀. Odùduwà o, ọ̀rọ̀ níyà o, ọ̀rọ̀ gún ilé wa, alára tó ní lára, àjẹrò tó ní jẹrò, olúbọ̀ adé òrò olúwo, ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún, Ọ̀rúnmìlà o, Ọbàtálá o,
080 55 56 13 1009 080 56 13 1009 080 56 13 1009 080 081 13 05 1009 081 13 05 1009. aládé ló ládé ẹlẹ́rú ló lẹ́rú ẹni lẹ́rú ló lẹ́rú ìfagbọ́rẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ààrẹ onítàn àpìtàn báyìí kú iṣẹ́ ọpọlọ ikú kò ní ọ̀pá àrùn kò ní ọ̀ṣẹ́ àwọn aráàlẹ̀ àgbẹ̀ ó torí kò bàjẹ́ lórí olúgbò kò bàjẹ́ lórí àrẹ̀sà ìtàn Yorùbá ò ní parun àwọn aráàlẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀. hello ẹ kú alẹ́ o ọlọ́run ló ń to orúkọ ẹ̀ńbẹ̀rẹ̀ tí ń pè orúkọ ẹ̀ńbẹ̀rẹ̀ tí ń pè hello orúkọ ẹ̀ńbẹ̀rẹ̀ tí ń pè. ọ̀yọ́ ló ń sọ̀rọ̀ láti máa fẹ́ kó ètò bàbá. ọlọ́run ló ń to. à ń gbọ́ yín. hello à ń gbọ́ yín o. hello kó ètò bàbá. olùkóso rẹ̀ kú jayé iye mọ́jọ́ ya oríire ìtẹ̀dọ́ ìlú ilẹ̀ Yorùbá gbogbo akọni tó ti lọ gbogbo orí ládéládé gbogbo orí lóyèlóyè ẹ̀kúnrẹ́ o ẹ̀kọ́tẹ̀rẹ́ o. hello hello ẹ kú alẹ́ o. hello ẹ jẹ́ ká gba bó ṣe rí lálẹ́ yìí o ojú òpó yìí ò dáa kò tiẹ̀ kò tọ́ bẹ́ẹ̀ bá pè ẹ lè pè sórí nọ́mbà wa àájọ sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ bá a sọ àájọ sọ ẹ pè sórí 0808 22 1400 0808 22 1400 tàbí kẹ́ ẹ pè sórí 080 777 20 571 080 777 20 571 à ń lọ lónìí à padà jọ́ mẹ́jọ o kó tó di jọ́ mẹ́jọ ọ̀hún mọ́ ṣe bí o mo kí ọ olùsùsì sèérà yóò ṣe é ṣe fún àrán lówó mọ́ dá òní dáràn mo kí ọ bùkátà ọlọ́run o yóò ṣe fún ọ sọ̀díkì akíbólú o ò ní ṣìṣe o ẹnjìníà wa náà olùkú jẹnẹrétọ̀ yóò mọ̀ ṣe é ṣe fún ọ o tó Ifágọrẹ Ọ̀tẹlẹ̀múyẹ́ lórúkọ mi o olùwádìí ìtàn ìjìnlẹ̀ tó yàtọ̀ sálọ ààrẹ onítàn àpìtàngbá yìí gbogbo ilẹ̀ Yorùbá èmi lò bùrìbùrì dáná tàn sí jù dáná tàn sí gbó irin já àfihàn so ìtàn já àfihàn so bí tàn bá já ìtàn náà là á fi so tó à ń lọ lónìí à padà jọ́ mẹ́jọ kó tó di jọ́ mẹ́jọ ọ̀hún mọ́ ṣe bí o torí tó o bá ṣe bí ó ń padà bọ̀ àbá o ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní dàrú o Nàìjíríà yóò dùn ìró òdùn ni ó ti bẹ̀ jáde ó dàbọ̀.